Ẹ kálẹ́, èèyàn wa nílé lóko. The only solution ta ní ní country ni wípé ká forget about religion. Ẹ gbé religion yìí tẹ́ ń gbé kiri tí kò gbà wá lọ́wọ́ coronavirus. Religion yìí tẹ́ ń gbé kiri tí ó gbà wá lọ́wọ́ àwọn politician tó ń kówó jẹ. Religion, that same religion tá ń gbé kiri tí kò gbà wá lọ́wọ́ ikú ìbọn òjijì. Ẹ gbé sẹ́gbẹ̀ kan. Ẹ ká focus lórí problem ta ní. It is right ní pé ká serve Ọlọ́run. But the fact is that nobody will tell me that there is no way tí mi lè fi serve Ọlọ́run. Mo lè decide láti serve Ọlọ́run mi nípa anything tí n bá mọ̀. It's not that dandan kí n lọ church. If you people that are going to church tá bá ń rò pé àwọn tó wà lókè lọ́hùn tó ń ṣe ń sìn yín oògùn lọ́ ń lò tá lè support wọn, wọ́n máa wá pa gbogbo amọ́lé lọ́jọ́ kan. Pẹ̀lú bọ́ máa pa wa mọ́ nígbà tó bá pẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ tó pẹ́ nìkejì lẹ́gbẹ̀ẹ́ ò nímọ̀gbà tí wọn náà máa lọ wá nǹkan tó máa fi bìbẹ́ ǹda rẹ̀. But náà sì tó ń pariwo kí everybody wá jáde ká sọ̀rọ̀ á sọ̀rọ̀ olóyè burúkú àwọn kan wà nílé wọn, wọ́n ń sùn, wọ́n ń jí, wọ́n ń jẹun, wọ́n believe pé nǹkan tó máa sí tó bá lówó tó bá dé level kan máa sunlé olówó. Tó bá dé level kan wọ́n máa sọ pọ́ǹbù báyìí sínú ilé báyìí ẹ̀ máa jáde ẹni tó máa kú mọ́bẹ̀ àkú ẹni tó máa gbójú window jáde agbójú window jáde. Because nísìsiyìí tẹ́ kí gbogbo á jáde àti wọ́n tó ní púpọ̀ tó yẹ bí pé wọ́n lówó àdúgbò ẹ̀ pé o kọ̀ọ̀kan upstairs kan yẹ bí pé o ti lówó ó ní o ara kúṣẹ̀ sí ni ẹ o àwọn náà sọ yìí o.